Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ìgbàgbọ́ Yorùbá lètò tó yẹ kí a gbọ́. Ètò tó ń sọ nípa àṣà àti ìṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ọmọ Oòduà ẹ súnmọ́ bí kẹwọ́n gbàlàyé ọ̀rọ̀. Látẹnu Kọ́lá Ọlátúnjí lẹ́ ó ti máa gbọ́. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye ẹ jẹ́ ká máa gbọ́. Good day, ladies and gentlemen, wherever you might have watching me in America, Nigeria, London, all over the world. This is Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí Ìgbàgbọ́ Yorùbá. I am live and direct at Oba Edu Temple in Oyo State, Oyo Town in Oyo State, at the 50th Ifa celebration, where we came for the chieftaincy title of Kamaldeen Lekulo from Laduba, where he has been honored with Apàṣẹ Oòduà gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Akiwa nílé àánú Ọlọ́run ní fi kálukú wálẹ̀. Bá lọ́wọ́ Ọlọ́run mi ọba àjíkí o gbèǹgbènìkè. Àwo má ṣe gbé ọba tó tóbi jogun tó tóbi lọ. Ìbà lọ́wọ́ gbogbo jáwéjáwé o, ìgbà lọ́wọ́ gbogbo wágbò. Ìbà lọ́wọ́ gbogbo àfáà, gbogbo wòlíì pátápátá, gbogbo pàìtọ̀ mo rí bá yín o. Ìbà lọ́wọ́ ọlẹ̀ àgẹ́rẹ́ afọ́kọ́yẹrí alákòókà. Ṣé mọ̀ pé ìṣẹ̀ṣe làgbà. Àní ẹja gbé àṣà àti ìṣe bàbá wa lárugẹ ká má bàa dẹni ẹ̀yìn. Ní àlejò mi pàtàkì ẹ rí pé olóyè ni wọ́n. Àwọn la fẹ́ bá fi ọ̀rọ̀ wérọ̀ lákòókò yìí. Ẹ máa bá wa ká lọ. Bàbá ẹ dákun ẹ dárúkọ yín fún gbogbo ọmọ aráyé. Orúkọ mi ni Oluwo Kwara State Ibrahim Babatunde Ajadi. Oluwo Ibrahim Babatunde Ajadi. Ìlú wo gangan lẹ tẹ̀dó sí? Bode Sadu. Bode Sadu ní Moro local government. Ní Moro local government. Bàbá ipò wo lẹ dìmú nínú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀? Ẹ ṣeun olóòtú. Mo dí ipò àyè tó dámú nínú ẹ̀sìn àbáláyé. Gbogbo ohun tí ẹ̀dá bá wù ṣe láyé, ẹ̀dá ò lè sọ pé tilẹ̀ báwo. Bá jẹ bá mu orí ilẹ̀ náà ni, bá sùn orí ilẹ̀ náà ni. Irúnmọlẹ̀ àtàwọn tó nílé ayé kò ní fi gbogbo wa sílẹ̀. Àṣẹ. Á dẹ̀ máa tẹ̀lé gbogbo wa. Àṣẹ. Gbogbo wa ò dẹ̀ ní láṣìṣe. Àṣẹ. Lágbára Elédùmarè, lágbára àwọn tó nílé ayé. Bàbá ǹjẹ́ ó ní ọ̀nà kan àbí méjì tí ẹ fi iṣẹ́ ọwọ́ yín rán sí ọmọ aráyé láǹfààní? Bóyá bí ìwòsàn ní o, abẹ́ni tó gun ayé ń dà láàmú, àbí lọ́nà kan àbí bèkejì ẹ ṣàlàyé fún wa. Ó ṣeun olóòtú, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín, àṣìṣe ò ní bá yín, àjíǹde ara ó sì máa jẹ́ fún yín. Àwọlá ọdún bàbá wa Ọba Ẹ̀dú tí gbogbo wa wáyé, oríire náà lẹ́yìn náà ó ṣe. Lágbára Elédùmarè, lágbára àwọn tó nílé ayé. Àdàgbà yọwọ́kọ́wọ́ kò ní tọ́ sí yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbìyànjú nǹkan tí a ti ṣe lọ́pọ̀lọpọ̀, tá a ti ran ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́wọ́. Bíi kí èèyàn mọ́ ní lọ síwájú, ká gbìyànjú lórí rẹ̀, Ọlọ́run sì ń gbàkóso rẹ̀. Bíi kéèyàn mọ́ rí jẹ, kó sunkún wá, a sì ń gbìyànjú lórí rẹ̀, Ọlọ́run sì ń bá wa bíyà bùkátà rẹ̀. A sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè, àwa náà kọ́ kì í ṣagbára wa. Béèyàn bá ń wá ìwé ìgbélú ńkọ́? Tí èèyàn bá ń wá ìwé ìgbélú tó wà nílùú ọba. Tó wà nílùú ọba, à ń gbìyànjú lórí ẹ̀ náà, a rí. Àwọn tí ò ti ń fojú sun ògbérí ọmọ tó ń fọwọ́ sun ní ògiri gbígbẹ́ ńkọ́? Tí wọ́n bá dọ́dọ̀ wa, irúnmọlẹ̀ Olódùmarè á ṣe fún wọn. Ó yá ẹ sọ àdírẹ́sì yín ní. Àdírẹ́sì mi kò pọ̀. Bode Sadu ni mo wà, Moro local government. Orúkọ mi ni Oluwo Ibrahim Babatunde, Oluwo Kwara State. Bàbá wa Oluwo Ibrahim Babatunde tó jẹ́ olúwo gbogbo ìpínlẹ̀ Kwara, àwọn ni a ti bá takùrọ̀sọ. Ewé ń bẹ, ògùn wà fún àwọn tọ́lọ̀ ń fún. Ẹ rí pé wọn ò ṣègbéraga nítorí pé àgbà òfìfo báyìí náà ní dùn worowóró. A dúpẹ́ lọ́wọ́ yín, a lérò pé tó bá dijọ́ mi tá a bá pè yín ẹ jẹ́ wa. Láṣẹ Elédùmarè. A kú ọdún. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lóye.